Bismillahirrahmanirrahim. Ya mo kí wa káàkiri gbangba láyé tí a ti ń wò mí ní àárọ̀ yìí. Mo kẹ́yìn tẹ́ jẹ́ free thinkers, mo kẹ́yìn tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe àti ẹ̀yin Christian. Mo kí mi kàlà fi ọlọ́gbọ́n bá gbóyìngbé. Mo kí wa tá jẹ́ Muslim káàkiri gbangba láyé. Tàti wà bí àtàwọn tá máa join wa bá ṣe ń lọ. Mo kí wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Now ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa ẹ bá máa power tap ẹ bá yín máa sọ kàlà bá share ẹ bá invite àwọn èṣù wọlé. Tí ó gbẹ́ tó bá ti jẹ́ ẹlẹ́bọ ọmọ èṣù ni wọ́n, àwọn náà kì í deny ọmọ èṣù ni wọ́n. Ẹ bá ká ọmọ èṣù wa kàn á defend bàbá wọn. Now àwọn èṣù ọmọ Allah o, ẹrú Allah ni wá o, tí wọ́n Allah òbí mẹ́rin kò débi bọ̀ èṣù ló lọ́mọ ọmọ èṣù ṣóyẹ gbogbo ẹlẹ́bọ ayé ọmọ èṣù ni wọ́n, gbogbo olórìṣà ayé ọmọ èṣù ni wọ́n. So kò rújú àbí. Now lórí ètò wa yìí do àwọn kọ́kọ́ máa ń jáwọ́ náà tó máa ń jẹ́ bí kí n fẹ́ pè é wọ́n mú ìfèlè pé náà láwọn kan tá à plan mọ́ máa ń jáwọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. But tọ́rọ̀ bá ọ̀rọ̀ máa ń jẹ débẹ̀ ni o. Pẹ̀lú àná yẹn ń sìn wọ́n kó ta Quran fún wa tó dẹ̀ bí ọ̀rọ̀ yẹn kó má dàbí àbòsí ni wípé wọ́n fẹ́ compare and contrast ni láàrin ìgbàgbọ́ mùsùlùmí àti, though this page is not meant for that anyway, page is not meant for that, but anyhow ṣá àbúrò máa ń lọ láàárọ̀ yìí ni pé ìfẹ́ lọ láàárọ̀ yìí bọ̀. Now mo ní lórí ètò yìí a kì í gbà láàyè ká kó ti Bible ká kó ti Quran dúnlé tètè ọ̀rẹ́ kóòtù ní Ifá, ìtàn Yorùbá bí tá a di ṣe wá bọ́lọ̀ wá ṣe débi tó délé ni àtàwọn òrìṣà tó ń bọ táwọn ọmọ Oòduà ń bọ ni a máa ń discuss torí wọ́n ti dá ìtàn Yorùbá rú completely ni wọ́n dàrú. Wọ́n dá ìtàn wa rú completely. Wọ́n dá ìtàn wa rú completely. Wọ́n dá ìtàn wa rú gan. Ṣé wọ́n ṣe wá dá ìtàn wa rú yẹn? Ó wá fún wa ní step back nílẹ̀ Yorùbá. Ó fún wa ní ìfàsẹ́yìn gan. Ibi táwọn láàárọ̀ yìí lọ̀rọ̀ símbọ̀ bọ́n kò fẹ́ sáré sàwọn yẹn lára ìfàsẹ́yìn tí ìtàn tí wọ́n dàrú tó mú bá wa nílẹ̀ Yorùbá. Ẹ rí i pé Yorùbá gan kò wúyàn lórí àti máa sọ mọ́. Gbogbo èdè tó kù Hausa ni o, Ìjọ ni o, Ìgbò ni o, ní bí wọ́n sí anywhere alágbàńlá ayé kó má gbédè wọn. Wọ́n rò pé gbọ́ mi yé. Tẹ́ bá train ọmọ Ìgbò nílẹ̀ Yorùbá á gbọ́ Ìgbò o. Tẹ́ bá train bí ọmọ Ìgbò sí America sí UK anywhere in the whole wide world
ó máa gbọ́ Ìgbò á dẹ̀ máa sọ fluently. Ọmọ Yorùbá mélòó kódà tẹ́ bí sílẹ̀ Yorùbá ló lè sọ Yorùbá mọ́. Ṣé rí pé èdè yẹn ti ń parẹ́? Tédè bá dẹ̀ ti parẹ́, ìran ti parẹ́ nìyẹn. In tó dẹ̀ ń kó bá ní pé àgbédè lárugẹ, òòṣà là ń gbé lárugẹ. Àgbédè Yorùbá lárugẹ mọ́, òòṣà Yorùbá là ń gbé lárugẹ. In tó ń kó bá èdè yẹn gangan nìyẹn. Because nǹkan máa ṣe anybody ẹ̀ kàn ní ẹ wá lọ ṣẹ́fà. Nǹkan ṣe lè wá lọ bọ̀rìṣà. Wọ́n bòrò kan dílé yín, ẹ̀hún ló pátì, ẹ padà sí díẹ̀. Ẹ jọ̀ọ́ kí ni tó ṣe ní ṣe pẹ̀lú yẹn? So a encourage àwọn èèyàn fún èdè wa mọ́. A encourage wọn sí òòṣà ni. Torí pé a gbàgbọ́ pé tó òòṣà bá ṣe wà, ìrànmọ́ ẹ̀rọ lè ń pa o. Àìmọye èdè tó ti parẹ́ lórí ilẹ̀ ayé. Òkè fún ẹjẹ́ má pẹ̀rẹ̀ ẹyọ kan ṣo wá. Amẹ́ríkà fún àpẹẹrẹ. Àwọn tó ń na Amẹ́ríkà gangan Red Indies ni wọ́n. Ẹgbọ́ Red Indies mọ́ sí. Wọ́n ti pa wọ́n rẹ́ tìran kí wọ́n pa wọ́n o. Wọ́n ti pa èdè wọn, wọ́n ti pa àṣà wọn, wọ́n ti pa ẹni tí wọ́n wà traceable sílẹ̀ Amẹ́ríkà mọ́ rárá. Wọ́n wà traceable mọ́ rárá sílẹ̀ Amẹ́ríkà. Ìyẹn náà ló ń kó bá ń lẹ̀ Yorùbá presently. Ẹ wò Èkó fún àpẹẹrẹ. Ìgbò ti fẹ́ gba Èkó tán. Kò síbi tẹ́ wọlé kò tẹ́ ní bá Ìgbò mẹ́. Kò síbi tẹ́ wọlé kò. Lagos boy báwo ṣe dára ni family nǹkan mẹ́. Kò síbi tẹ́ wọlé kò tẹ́ ní bọ́mọ Ìgbò mẹ́. Kò sí. Ìkòdú tó pé Ìkòdú ọ̀gá ẹ lọ wà tó ní ilé púpọ̀ mbẹ̀ náà Ìgbò ni. Ǹjẹ́ bí kan wà nílẹ̀ Ìgbò fún àpẹẹrẹ tá a lè rí community Yorùbá tó gbó bí Yorùbá ló kún bẹ̀ tẹ́ẹ̀tù rí Ìgbò láàrin wọn? Ẹ lọ dí Àràbà, ẹ lọ sí ìdí Àràbà. Ìjọba ṣe tóbi tó ilẹ̀ Haúsá ni. Gbogbo ìdí Àràbà ni o, ilẹ̀ Haúsá ni o. Ẹ lọ Ajégúnlẹ̀, ẹ lọ sájégúnlẹ̀, ẹ lọ sí Boundary. Bóyá tóbi tó yẹn ilẹ̀ Ìgbò ni. Ẹ wá kò mẹ́ lọ sọ́jọ́. Gbogbo ọjọ́ yẹn ilẹ̀ Ìgbò ni. Ajínigbé ṣe káàbọ̀. Ṣé rí tá bá ní ká máa gbó òòṣà lárugẹ, à ń pa ìran yẹn ni o. Kò dẹ̀ sí tó kó bá àwọn ọmọ Oòduà burúkú yìí ni. Àwọn ọmọ Oòduà burúkú yìí náà dá wọn lálẹ́. Àwọn náà propagate òòṣà because wọ́n ń ṣọmọ Yorùbá. Ìyẹn tí ó yá wọn bàbá wa nìyẹn. Wọ́n èé ṣọmọ Yorùbá, ilẹ̀ Lárúbá náà ti wá. Àràbù ni wọ́n wá gbalẹ̀ wá lẹ̀ Yorùbá ni. Náà ṣe kíá. Kẹ́ni fi ń ṣẹlẹ̀ sáwà Yorùbá, wọn kíá.
torí kò affect àwọn wọn kú nílẹ̀ wọn níran àwa la ní ìlú àwa la lédè àwọn ò bá wa ní anything so ká lose yẹn kò kàn wọ́n àwa la wà ní jẹ́ ká lose gbogbo abọ̀rìṣàlẹ̀ Yorùbá ọmọ Oòduà ni wọ́n náà ṣe ń gbóòṣà lárugẹ náà ṣe gbé culture alárugẹ mọ́ àtẹ̀dé wa wọ́n kàn fọwọ́ pa ni wọ́n fọwọ́ pa lórí kọ́lé ká lè fi pé wọ́n wà pẹ̀lú wa wọ́n ìṣara wa o wọ́n ìṣara wa o wọ́n ìṣara wa o àwọn náà wà l'Amẹ́ríkà ní London ní gbogbo ibi tó wà èyí tó wà ní Germany wà ń bẹ èyí tó wà ní France wà ń bẹ tó kàn jà lórí net for nothing tó níṣẹ́ tó lábọ̀ alómáyé mo jáde lánàá ní nǹkan bíi torí ilẹ̀ máa yẹ ti ṣú bí 5:30 àti Kimon group 5:30 àti Kimon group 5:30 rẹ̀ àti Kimon group ilẹ̀ ti ṣú 6-7 ilẹ̀ ti ó ti di òru wọ́n á jáde ní nǹkan bíi 7 kan ni 7 ilẹ̀ ti ṣú ó ti kun òtútù tó mú mi ẹ má yẹ sọ mo ṣe wọṣọ mo kan àkọpọ̀ bí ọyẹ́ ni ṣẹ́gbẹ́ ń gbá lójú mi wìwì ojú mi wà omi ni ẹ jọ̀ọ́ èèyàn ní iṣẹ́ tó fẹ́ lọ ṣe at that period in time wàá jẹ́ sórí TikTok ó lè ná ń jà wọn ò níṣẹ́ anítẹ́bárẹ́ nìkan tó ń gbèlú òyìnbó ṣé rí tó máa ń ròyìn ìlú òyìnbó èmi máa ń bí pé wọ́n exaggerate as in wọ́n ń fi kún pé kí ló dé létò yẹn kí là ń bá ká tó o bá débí ò lè mọ tán ṣe ń bí ibi yìí sì -4 ní òtútù wọn ṣé máa ẹjọ ìjọ mo ti dáyé mi ní tan fáànù mi ní tan AC kò possible fáànù tí ẹ fi AC lẹ́nu ayé fáànù ló wà bí ayé tán fáànù rárá fáànù gẹ fáànù tó wà ń ta ẹgbẹ́ ojú fáànù lọ bẹ́ẹ̀ ti wíńdò ẹ̀dáràn bẹ́ẹ̀ tí ẹ dáràn ìlú ilẹ̀ nìkan wá ń gbé kò sọ́fẹ́ lóyìnbó kò sí ọ̀fẹ́ nílùú òyìnbó rárá kò sọ́fẹ́ àwọn ètò náà sàn torí kí n fẹ́ program yẹn tàn wò sọrí tí má kàn pọ̀ máa dúdú díẹ̀ ok ó dà pé òye ẹ̀ ti ètò náà sàn o wọ́n ìtàn náà fún ara kódà inú alẹ́ gan tẹ́ bá nídìí iná ẹ máa pa ni tẹ́ bá nídìí iná ẹ máa pa ni lóṣèlú bá a ti máa ń tàn lẹ̀ lálẹ́ pé ẹ̀tàn náà ta ẹ̀tàn náà gbòòrò ẹ̀tàn náà bó wọ́n fẹ́ jẹ gbèsè inú ẹ wo ìṣọwọ́ náwó ìlú òyìnbó kò sí nǹkan tẹ́ máa ṣe kò sọ̀fẹ́ ńbẹ̀ wọ́n èyí jiná lò wọ́n èyí jómi lò ẹ̀ lè gbẹ́ bọ́ o ẹja gbẹ́bọ̀ ò ká máa pọn mi báyìí pọn bá ṣe à ń gbẹ́rùn láfíríkà gan o ìgbádùn gidi ibi táyé ti dùn jẹ áfíríkà ni ibi tó wá ti dùn jẹ jù nàìjà ni torí bẹ̀rẹ̀ tó le díẹ̀ òfin tí wọ́n náà ti ń dàbí òfin bíi àwọn náà fi máa ṣọ̀fẹ́ mọ́ nàìjà ló lọ́fẹ̀ẹ́ jù nàìjà ló dùn gbé jù láyé ìbá gbé bọ́ ṣé mi sọ owó mi ní ìsanwó mi rí ìkọ̀ bọ́ọ̀ ni mo gbẹ́ wọ́n gbẹ́ bọ́ọ̀ lóyìnbó ìjọba ló máa supply omi fún yín ẹ máa sanwó omi ẹ sanwó omi tẹ́ ń lò dandan ni ọ̀bẹ́ àdúlòkulò wà láti ẹni oṣù bá pa wà rí bíìlì iná tó fẹ́ lò
wọ́n á gbé wá fún ẹni èyí tó lórí lóṣù èyí tẹ̀kan bá ẹnìkan kan ní mọ́tò 4-5 á lóun páàkì wọn bí ẹkú lóyìnbó tó bí wọn páàkì mọ́tò yẹn sí o máa sanwó láìláìlàlà ibi tó páàkì mọ́tò sí mo ká fa Abdulateef Johnson ibi tí wọ́n páàkì mọ́tò sí wàá sanwó bẹ̀ ṣé wàá pọ́sí kí wọ́n ní mọ́tò irú èmi ń sìn mo ní mọ́tò ok mọ́tò méjì mo ṣì ní presently jeep táwọn engineer ń gbé àti Sienna mi lọ́ọ̀rì wa ìsì ìgboro nìyẹn máa ń sùn bí mọ́tò mẹ́ta ṣe wà ní ìkíá mi yẹn máa san lórí mọ́tò kọ̀ọ̀kan lóṣooṣù bí tí mo bá kẹ́ ẹ sí. no ká má tí ì sọ owó afẹ́sìn lówó sáwọn èèyàn wa ń lé mo ń sọ àwọn ọmọ rádaràda tó ń ṣòṣì lórí nẹ́ẹ̀tì yẹn ni o wọn ló gbé mi yà lọ síbẹ̀ o wàá tún sọ ìṣọ́ránsì ilé tún wà o wàá sọ ìṣọ́ránsì mọ́tò wọn èdè ń sanwó ní lọ́dún o wọn èdè sanwó ní lọ́dún yàrá kan nílùú òyìnbó kéré kò wá sọ €300 kò tí ì mówó ná kò ì mówó omi kò ì mówó gas kò ì mówó anything tó bá pa ọgbọ ẹ̀gbọ́n €500 lóṣù fún yàrá kan ni o mo kàn gé kúrú ni mo gé kúrú minimumly àdúgbò tó wà tó wá yàtọ̀ ẹ̀nà anyway ó ní fẹ́ lórí àdúgbò but minimum ló wà sún €500 ẹ jẹ́ €500 lóṣù ni o kẹ̀mọ́ àwọn ọmọ òṣì àmọ́ odò òṣìṣẹ́ wọn rárá tó wà lórí TikTok ó lè nọ́jà ó lè wọn ṣiṣẹ́ ó lè nọ́jà ètò à ń Germany nínú wọn ni o ètò à ń France ni ó lè nọ́jà ó lè sáwọn ni wọn ó lè wà wà lóyìnbó wà máa wà lórí TikTok wọn bí ẹkú as out of àná 1,740 ní €1 ní black market wa 1,740 as out of àmì ní o times minimumly €500 lóṣù ni o wàá máa san ẹyọ kílẹ̀ rí ẹyọ lè rí dáadáa wàá máa san 870,000 lóṣù 870,000 ló máa san lóṣù kan ẹ̀yin mi ṣe ń gbọ́ mi yé ẹ̀yin tẹ́ platform fẹ́ ṣe ọpọlọ ilẹ̀ epo ó lé ní wọ́n ń ṣiṣẹ́ o ṣe hàn pé pound ó tún lágbára ju euro lọ pound sì ó ti wọ bí almost 2,000 ó ti wálẹ̀ díẹ̀díẹ̀ bí 19 something wá sí kí wọ́n máa £500 lóṣù lówó ilé iná nǹkan tó ń lò báwo lè ṣe máa lórí TikTok for 4-5 hours ike náà ó lè ní wọ́n àwọn odò àtọ́nà ìpadà sílé yẹn ike náà ó lè ní wọ́n èyí tó wà France ní wọ́n ní o èyí tó wà Germany ní o èyí tó wà UK ní o èyí tó wà America ní o ẹ padà sílé ẹ jẹ́ lọ ọ ti gbà ṣáwá ó lè náà ń jà ó lè ẹ̀wọ̀n tó máa ń ṣe irú wọn máa ń wẹ́ mọ́ ni wọ́n máa gbowó bàbá wọ́n ṣiṣẹ́ wọ́n fẹ́ báyé jẹ́ ní Áfíríkà ni a ní ẹ sọ fún wọn kán máa bọ̀ ńlé kán wá gbé ṣẹ̀ṣẹ̀ lárugẹ ńlé kájọ máa lọ sóko ṣé báwọn bàbá wọn oko náà ro àwọn bàbá wọn oko náà ro náà kí ló wà lóyìnbó ṣé wọn mọ̀lẹ́dé lóyìnbó rí ògùn tó ní ká máa bọ sódé lóyìnbó rí ṣé ó tún gbá ògùn lórí rí ọya ṣé ó tún mú rí ṣọ̀pọ̀nà Ọbàtálá ṣé ó tún mú Ọbàtálá rí ṣé ó gbé lóyìnbó rí ṣẹpọ̀ lọ wọn ti jọba ṣẹpọ̀ ọ̀nà mà ó lè níwọ̀n ike oníke náà tó rògbòn má sanwó èlò oṣù wọn bí eku wọn lé sínú òtútù lọ́wọ́ tí mo jáde ń jẹ takọ ni mo ráwọn kan
òyìnbó tó láwọn yẹn o tó ń sùn lábẹ́ bíríìjì bí mo gbà kọjá abẹ́ ìtẹ̀rẹ̀ orí bíríìjì ẹni orí ẹgbẹ́ bíríìjì náà tún mú tó ń bomi àwọn wọlé lè wọ́n ṣe rẹ́fújì o ọmọ òyìnbó gan mọ́ ń lù ní wọn lè ṣiṣẹ́ ni o wọ́n kàn gbowó bàbá owó torí wọn lè tó máa gbé ìjọ tí bí bóòtù ṣe mú yìí sí yorùbá ti wálé fún wọn tó máa kó wọn sí tó máa sùn mọ́jú wọn á dẹ̀ mú tíì láàárọ̀ wọn á tún lé wọn jáde sínú òtútù tó bá dàlẹ́ wọn á rí ibi sùn mọ́jú. gbogbo àwọn tó wà lórí TikTok yẹn wọn níṣẹ́ ó lè lọ ń jà ẹgbẹ́ àkọ́ bá yẹn ń jẹ́ láfíríkà ó lè lọ ń jà àwọn ọmọ Oòduà ní wọ́n yọ̀wọ̀ ìlú òyìnbó ni wọ́n yọ̀wọ̀ bẹ̀ ni ẹ̀gbọ́n mi wọ́n yọ̀wọ̀ bẹ̀ ni wọ́n yọ̀wọ̀ ìlú òyìnbó ni. now mo máa lọ ni pé mo ní ọ̀rọ̀ symbol la fẹ́ treat láàárọ̀ yìí mi fẹ́ kọ́ bá yẹn jẹ́ ni o mẹ́tẹ́ lọ péjì wọn ó lè ní wọ́n bẹ̀ ó lè ní wọ́n ó lè náà ń jà ní òyìnbó ẹni kò máa bọ̀ nílé kó máa ṣiṣẹ́. now ọ̀rọ̀ symbol yẹn ni Èjì Ẹdẹ sọ níjẹta pé nígbà tí Ọ̀rúnmìlà wà ìgbà tí Ògún wà láyé ó ní symbol mo dẹ̀ sọ pé symbol ẹnìkan ti ní ká pè ní èdìdì ìrísí ní ká pé èṣù ó ní symbol ọ̀rọ̀ tèṣù yẹn já kó gbé yẹ̀wò náà báwo ni òkúta ṣe máa jẹ́ symbol èṣù tó ní irúnmọlẹ̀ ni bọ́n ṣe wí ṣé irúnmọlẹ̀ tó jẹ́ spirit ló máa ń lẹ òkò ṣé spirit lè lẹ̀yàn lóko tó bá jẹ́ symbol èṣù ní òkò tó rán deny pé èṣù ọmọ Kétu ti Benin Republic tá a sọ pé òun gangan ní èṣù èyí ṣe irúnmọlẹ̀ òòṣà ni kò ní tó ń irúnmọlẹ̀ irọ́ ló wà ń bẹ̀ ẹ̀kọ́ lè já ọ lánàá pé kí náà irọ́ náà ń pa ọmọ èṣù lòun náà ó ní gbogbo yẹn flimsy story lásán ni torí ihun tá a lè rí kò lè bí ihun tá a máa rí láéláé ẹ sọ pé èṣù irúnmọlẹ̀ ni ó wá fẹ́ àjẹ́ ló wá bí àwọn èṣù fún again can you imagine ọ̀rọ̀ tí ò bá láka ìmọ̀ ni ọ̀rọ̀ tí ò bá láka ìmọ̀ lásán ni kò bá láka ìmọ̀ pàápàá náà mo máa lọ ni pé wọ́n wá ní symbol tíṣù máa lò ní òkò ló fi jẹ́ kí wọ́n nígbà tíṣù máa kú ẹjọ́ sí irúnmọlẹ̀ máa ń kú òkègbà tó máa padà sọ́run ìgbà tó mọ̀ tó ń pè lọ́run nígbà tó máa padà sọ́run o wọ́n wá ẹ̀wọ̀n tó máa ṣe wọ́n wá kí náà lọ́n ṣe náà ó ní àmọ́ bọ̀ ní ìdẹ̀ fẹ́ response comment ẹ̀ ni ó ní Satan in Saudi Arabia is wall that was built with cement ó ní Satan in Saudi Arabia tá a máa ń lẹ́kọ̀ọ́ fún ṣẹ́rí ẹ̀jẹ̀ ń ṣọpọlọ yín lẹ̀ ṣọ́ Ọ̀rúnmìlà mi ìfẹ́ ká bọ̀ torí in tó mú wáyé ó jọ tá à ń bá bọ̀ ni mo ṣe máa yà díẹ̀ wọ́n náà ń sọ̀kù fẹ́ṣù ṣẹ́rí òkúta tẹ̀rí yẹn òkúta mẹ́ta yẹn tẹ̀rí yẹn bóyá ẹ̀ mọ ìpìlẹ̀ àbí ẹ̀yẹ́ sọ ìpìlẹ̀ fún yín ṣẹ́rí spọ́ọ̀tù tí Satan Shaitan tó ti bá ẹnì kọ̀ọ̀kan sọ̀rọ̀ nígbà tí Ànábì Ibrahim alayhi salatu wasalam tọ́lọ̀ ń kọ sí pé kó lọ fọmọ ẹ̀ rúbọ ẹ̀gẹ́t Ọlọ́run dán wò ni ó dẹ̀ pass àdánwò yẹn ibi tí ìgbà tọ́lọ̀ ti kọ sí ó wá sọ fún ìyàwó ẹ̀ Agari pé báyìí máa mú orí lójú àlá mi ìyàwó ẹni wẹ̀ tó gbọ́ ọmọ kan tó ń ṣìbí nìyẹn o Isaac kò tí wáyé o tó bọ́lọ̀ ṣe sọ nìyẹn go ahead ó dẹ̀ lọ bá
ọmọ ẹ̀ náà Ismaila òun náà ní bàbá mi tó bá gbé bọ́ọ̀lù ṣe fẹ́ nìyẹn òun ló dá òun ló fún mi fún ẹ tó bá lóun fẹ́ gbà ẹ̀ kò sí problem. Ó dẹ̀ èṣù wá ṣètọ́n ó wá lọ bá Abraham sport bí tuntun lọ bá gangan ọgbọ́n yẹn ní símbọ̀ ibi òkúta ibi òkú ògiri tẹ rí yẹn. Ó wá sọ fún Abraham pé ìwà Abraham ó lè má lájú ẹlẹ wọn á pọ ó ní Ọlọ́run kan ní kó lọ fọmọ ẹrú bọ irú Ọlọ́run wo nìyẹn. Abraham wá ṣa òkò méje ńlẹ̀ ó wá lẹ̀ ṣètìgẹ́tì òkúta sọ́nsìn ó wá lẹ̀ lóko méje. Èṣù wá sákò lọ́dọ̀ ẹ̀ ṣétọ̀ wá sákò lọ́dọ̀ ẹ̀ Sátánì wá sákò lọ́dọ̀ ẹ̀. Ó wá tún lọ bá Ágárì ìyẹn ni símbọ̀ òkúta kejì tẹ́rí yẹn pé ó lájú ẹ lọ́mọ kan ló bí láyé ẹ̀ bàbá kan sọ pé Ọlọ́run kan fi hàn pé kóun lọ fi rúbọ wàá dẹ́gbà òun náà wá ṣàkúta méje ó lẹ̀ ìyẹn lòkúta méje tún lẹ̀ lẹ́lẹ́kejì níbẹ̀ yẹn. Ó wá tún lọ bá Ismaila yẹ pé mẹ́ta ni ó wá tún lọ bá Ismail òun náà ṣe the same thing fún Ṣọlá Ọ̀rúnmìlà ṣe ti rí i pé ó yàtọ̀ sí èṣù tẹ́ ẹ lọ fi ọmọ ọlọ tẹ́ ẹ gbé kalẹ̀ torí pé èṣù tẹ́yìn ń sọ yẹn mú lóun kọ́ ni ṣètọ́n ìwà wọn kàn jọra wọn ni ẹ má fi ṣètọ́n wé èṣù Kétu. Símbọ̀ èṣù Kétu kò kí ń ṣe ọlọ tó lọ́lọ́ lẹ́yìn gbé kalẹ̀ ń bọ. Àwa ò bọ òkúta ẹni Sáúdí à ń lẹ̀ lóko ni bí baba ńlá baba wa Abraham ṣe lẹ̀ lóko. Mo rò pé bí ìyá ńlá wa Ágárì ṣe lẹ̀ lóko àti Ismail bó ṣe lẹ̀ lóko ṣẹ́yìn lẹ̀ èṣù ti Kétu lóko ṣẹ́yìn lẹ̀ lóko ṣé bàbá ti yín ni ṣe ẹ máa lẹ̀ bàbá yín lóko pàtó lè yín ò burú ẹ̀yin ń bọ́ nì àwọn èèyàn bọ̀ sóko ìkọ̀kan náà kọ Ṣọlá Ọ̀rúnmìlà ìkọ̀kan náà kọ. Náà bó máa ń lọ ni pé ọwọ́ ní símbọ̀ èṣù ní òkúta ṣé n tẹ́ ń sọ ni pé ẹ fẹ́ fi símbọ̀ ìwé símbọ̀ sí Saudi náà bí ọlọ́ àtàmàlẹ́ ń gbé kalẹ̀ tẹ́ ń bọ̀. Èjìdí èṣù wá sọ wípé ìgbà tí èṣù máa padà sọ́run gẹ́bí irun mọ́lẹ̀ ó wá ní tẹ́ wá fẹ́ pè mí o òkúta ní kẹ́ máa lọ pè ẹjọ́ ṣó bá láàka ìmú tẹ́ bá ti ń pe òkúta wọn máa dá yín lóhùn. Ṣẹ́rí Allah Akbar àpàjẹ́ mi fẹ́ sọ̀rọ̀ Islam tí mo ta bá sórí ètò ìkọ́ nìyẹn mo fẹ́ kọ̀ǹpí àkọ́kọ́ láàrin yẹn ni bọ́lá ń ṣe máa ṣe ẹjẹ́ ń tiẹ̀ kọ̀ǹpí ẹ̀ ṣé Ọlọ́run níṣe sí kan ní tó bá nígbàgbọ́ sí ibẹ̀ ló ti máa dá ẹ lóhùn. Gbogbo àwọn tó lọ ń kó òkúta jọ yẹn tó lọ ń pe òkúta yẹn àdúrà wọn máa gbà bò wọ́n á fèsì consequence ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ làwọn tó ń pe Jésù lólúwa tó ní Jésù gbàdúrà mi kò sí yàtọ̀ láàrin wọn o. Mo kàn ya ni o tọ́bíkì mi kọ́ ni ẹ má gbọ́rọ̀ wá o. Mo ń sọ bọ́lọ̀ ṣe máa ń ṣe pé ó máa ń gba ara ń tẹ́ bá nígbàgbọ́ sí dá yín lóhùn. Ìyẹn ni lórí àwọn ẹlẹ́bọ àwọn ọmọ èṣù pé símbọ̀ èṣù táwọn bá ti pé símbọ̀ yẹn èṣù máa dá wọn lóhùn látara ẹ̀ ṣe ti gẹ́ẹ̀tì sìn. Wọ́n fi òkúta yẹn ṣe intermediary láàárín àwọn àtẹ̀ṣù ni pé èṣù a fẹ́ pè ẹ́ o tá bá tó wá bọ òkúta
òkúta bá wọn pé a gbé ìránṣẹ́ yẹn lọ fún èṣù, a gbéṣẹ́ lọ fi èṣù. Mentality wọn nìyẹn. Certificate mentality wọn gangan nìyẹn o. Náà ṣe lo òkúta tá a fi ń lọ tajẹ́ bí symbol èṣù. Symbol ni wọ́n ń bọ, kò ń ṣe èṣù. Ẹ ti rí fún ọ lọ́sìn. Òkúta yẹn náà ń bọ, kò ń ṣe èṣù. Wọ́n bí táwọn bá ti bọ òkúta yẹn, òkúta ló máa jíṣẹ́ fún èṣù pé àwọn ọmọ ẹ̀ ń pè ẹ́ o, lọ dá wọn lóhùn. Òkúta náà ń bọ wọn ọ̀bẹ èṣù, òkúta náà ń bọ o. Symbol náà ń bọ wọn ọ̀bẹ èṣù. Bẹ́ẹ̀ náà làwọn tó ń bọ irin. Ẹ jọ nítorí wàá fún ọ̀nìwá rè tí bá ṣe pé irọ́ ni èjì ẹdí wá pa fún wa lórí ètò yìí ń jẹta. Wọ́n lára náà níjẹta. Irọ́ tó wá pa fún wa ni pé ọkàn mi lè fẹ́ fọ́ sí yé nù. Ìṣẹ́ wá fún wa ni pé èṣù oko máa fi ṣèdájọ́ fáwọn èèyàn ni. Mo ní èṣù kì í ṣe ògiri oko, òkiri oko ni ẹni tí máa sọ̀kò fáwọn èèyàn. Ó máa ń fi oko ṣèdájọ́ ni tí wọ́n máa lẹ̀ wọ́n lóko. Ó ṣe máa jẹ́ symbol èṣù. Bá a fẹ́ bọ èṣù òkúta tó fi ṣèdájọ́ láàmú wa lọ bọ̀. Ó yẹ kó fún wa symbol míì. Ó dàbí alápatà fún àpẹẹrẹ tó máa ń fi ọ̀bẹ du ẹran lójoojúmọ́. Kálápàtà á fẹ́ kó láyé kó á ní ẹ̀yin èèyàn mi tí wọ́n fẹ́ pè mí alápatà ọ̀bẹ yìí ni kẹ́ máa bọ̀. Irinṣẹ́ ènìyàn náà, irinṣẹ́ ènìyàn báwo la ti máa bọ irinṣẹ́? Ṣé kò lọ́mọ láyé ni? Ṣé bẹ́ṣù tẹ́ pè ní irúnmọlẹ̀ ṣe bó lọ́mọ láyé? Ṣe máa bẹ ọmọ ẹ̀ sí. Gẹ́ẹ̀tì ẹgbẹ̀mẹ́tàlẹ́sì àwọn Christian ni pé àsọ̀rọ̀ Christian o ni pé ọmọ Ọlọ́run ni Jésù. Àwọn ń bẹ ọmọ ẹ̀ sí bàbá ni. Ṣẹ̀pẹ́ àwọn tún nọ́mà jẹ̀yìn olóòṣà lọ. Wọ́n ń bẹ ọmọ Ọlọ́run sí Ọlọ́run. Ẹ̀yin wá ń bẹ irinṣẹ́ èṣù séṣù. Ṣọ́bàlàkà ìmọ̀ ni. Àdúrà yín máa gbà yín ó ṣe ìṣù. Èṣù kò ló ń gbàdúrà yín tá lè ṣù tá lóhun. Ṣé bẹ́ẹ̀ nìkan ló dá òun náà? Ṣùgbọ́n Elédùmarè ló dá èṣù tí ò rújú. Olódùmarè ló dá èṣù ló dá ọ̀run mọ́lẹ̀. Sẹ́yìn wá pé Elédùmarè yẹn mọ́ ìránṣẹ́ tó wá rán lẹ wá ń pè ẹ̀ tó wá pé ìránṣẹ́ bàtí ìránṣẹ́ ò sí láyé mọ́. Ẹ wá tún ń pe irinṣẹ́ ìránṣẹ́. Ṣé kó ló ṣàwọ̀rá yìí wá? Ló ṣàwọ̀rá yìí wá àwọn ọmọ èṣù ọ̀rá yìí wá o. Ẹ pé èṣù fúnra rẹ̀ irinṣẹ́ èṣù lẹ́ ń pè ìyẹn òkúta. Àwọn ológun àwọn náà wá lọ ń bọ irinṣẹ́ wọ́n fi ṣe símbọ̀ fógun tógun lọ́mọ láyé tó rí ọ̀ràn yàn. Káṣẹ̀ ní irúnmọlẹ̀ nìyẹn ìyẹn ò níyàwó àbí ó máa níyàwó náà ẹ lè dínà yẹn tó fi mú èṣù tó jẹ́ irúnmọlẹ̀ kó níyàwó Ògún wa ní níyàwó. Irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo nìyẹn? Ó dẹ̀ jókòó lé arọ́ ń rọ irin. Spirit ń rọ irin spirit. Ẹja bọ́lẹ̀ mẹ́ta ojú ti là náà. Ẹ̀jẹ̀ ń gbà yẹn wọlé mo ti rí 30 minutes. Ẹ̀mọdé tó yẹn máa bọ̀. Ìyá Balinga. Imam. Kẹ́yìn tó kò mute. Salaam alaikum sir.
Balinga. Salaam alaikum ma. Hello. Salaam alaikum sir. Ya wàlẹ́ sàlám ti lọ gbà. Salaam alaikum. Wàlẹ́ sàlám ń gbọ́ yín. Ya Ustazjamiu. Ẹ gbọ́dọ̀ kí Látàyè yín ò ní dàrú. Àmín. Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa. Àmín. Ẹ rí gbogbo n tó ń bẹ nílẹ̀ Yorùbá pátá nínú ìtàn Náà. irọ́ ni. Wàláhì kò sí rọ́mẹ̀. Tẹ̀rí àwa Mùsùlùmí àwa fẹ́ try láti ti tún àwọn ìtàn yẹn ṣe. Bọ̀bọ̀ gbẹ́nu òṣìṣàn jọ gbogbo nǹkan tó gbé ńlẹ̀ Yorùbá irọ́ ni bọ̀tí kan tó wà ní Saudi. Para ẹ balẹ̀. Gbẹ́nu òṣìṣàn. Para ẹ balẹ̀. Ṣébí wọn náà sọ tiẹ̀. Kò tiẹ̀ ní kó sọ tiẹ̀ wọ́n ti já dànù ló ń sọ tiẹ̀. Tẹ̀rí a fẹ́ try láti jẹ́ kí gbogbo ìlú tó wà lágbàáyé ló ní meat. But àwọn èèyàn ń ṣe kí ni wọ́n ń try àwọn ìran tó kù ń try láti jẹ́ kí meat yẹn kó fẹ́ di òótọ́. Ṣé àwọn meat ilẹ̀ Yorùbá yẹn dẹ̀ níyì nísìnyí ṣé rí tí wọ́n bá ń sọ fúnra ara wa náà la máa béèrè question pé is that possible? Of course. Gbogbo oríṣiríṣi àwọn nǹkan yẹn àkọ́kọ́ nínú meat yẹn ni pé wọ́n fẹ́ gbà pé ibi tí Yorùbá ti wá tán fi délé Ifẹ̀ ní they don't want to accept. Tọ́wọ́n bá dẹ̀ accept problem tí ń bẹ ńlẹ̀ Yorùbá yẹn ò ní solve láíláí. Láíláí tó rà mórí rùn. Torí gbogbo ìran tí ń bẹ lágbàáyé pátápátá ni wọ́n rìn láti ibìkan sí ibìkan. Èèyàn kan ò jábọ́ lójú ọ̀run láíláí, èèyàn kò dẹ̀ wú jáde nínú ilẹ̀. Tọ́mọ èèyàn bá ti kú inú ilẹ̀ lẹ́ máa padà sín sí òní. Ètò àkọ́kọ́ ibi tí problem wà nìyẹn. Definitely àwa tá a ṣe WAEC ní bíi 1970, 80 already a fail Yorùbá. A fail Yorùbá o. Torí question tán bí wá irọ́ la dáhùn. That's one. Secondly wá nìyí tí wọ́n bá ń sọ̀rọ̀ ń pe eégún ìtàn tó gbégún wá. Wọ́n ti ẹ̀ fúlẹ̀ mi tó dùn èmi jù ní pé mo tọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kí n tó mọ̀ yìí pé ẹ̀sọ̀ ọ̀run kọ́ lé eégún ti ń wá. Kíní yẹn fi ó ti ń dà mí láàmú títí dè níyì pé àṣìmí àtàwọn tájọ́ ń play ball lọ ń gbé eégún. Kíní yẹn dẹ̀ ń dùn mí pé for 15 years. Ṣé mo sọ yìí wá? Ṣé rí tí a bá fẹ́ gbé àṣà lárugẹ ẹ jẹ́ ká kọ́kọ́ yọ irọ́ kúrò nínú òtítọ́. Kódà gan títí débi adé tí Yorùbá ń dé human made ni. Ìtàn gbé oríṣiríṣi kan wá pé ọdẹ kan lọ oko ó gba adé wá lọ́dọ̀ ìwìn. Look at that thing. Many things tó jẹ́ pé yẹ̀sọ̀ kò fẹ́ mú àwọn làákàyè gidi kan wá. Ká bá wo ìgbé yẹ̀sọ̀ Islam ti gbé kalẹ̀ ìgbé yẹ̀sọ̀ ẹni tẹ́ bá fẹ́ fi so lórí ọ fún ní símbọ̀ kan ń máa fi jó lórí. Definitely ẹni tá a bá fẹ́ fi so lórí ilẹ̀ Yorùbá fúnra ara wa la kàn lọ wú adé wa gbà máa jó lórí wa. Tá a bá sọ bẹ́ẹ̀ ó simple láyé àtọ̀run. Now ṣé rí Yorùbá ó dẹ̀ wọ́n dá a láṣà. Ẹ má fi àṣà wé ẹbọ yàtọ̀ àṣà yàtọ̀. Gbogbo àwa tá a jọ ọmọ Yorùbá la láṣà la máa àṣà wa ládẹ̀mọ́ ìṣe wa. But ká mọ́ wá fi àwọn nǹkan kan wé àwọn nǹkan kan mọ́ra wọn. We need to ask question lọ́dọ̀ yín ẹ̀ẹ́dẹ̀ nílé ṣàlàyé fún wa. Títí tí mo fi pé almost 30 years ni mo believe pé yẹ̀sọ̀ Ọ̀ṣun nìkan ló dodo. Wọ́n tún wá lọ́ba kan náà tún wà obìnrin lòun náà òun náà tún dodo. Àkọ́kọ́ bẹ́ẹ̀ èèyàn mélòó ló dodo nílẹ̀ Yorùbá tá máa bọ̀. Wọ́n á rí àwọn odò ńlá káàkiri gbogbo bí tí mo ti rìn dé lágbàáyé. Wọ́n á rí pé ìtàn àwọn odò yẹn a rí pé èèyàn kankan ló ṣe kíni lòdì. Definitely woman yẹn bínú ó kú síbi kan ẹ̀ mọ ibi tó kú ẹ̀ wà ní simple ẹ̀ẹ́dẹ̀ mo rírun ẹ̀ ìyẹn òun ṣe nǹkan tó le ẹ bá wá ìtàn yẹn síbẹ̀ yẹn pé ó kàn kú ní ẹ̀ẹ́dẹ̀ mọ ibi tó kú ẹ̀ àbóyá ẹyẹ ló jẹ́ bóyá gbogbo ẹ̀ ló jẹ́ ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn. Definitely gbogbo orú àwọn nǹkan yìí ló yẹ kí làákàyè àwọn èèyàn pick. Gbogbo wa lọmọ Yorùbá tá a bá ní ká wọlé Yorùbá lé ní ìtàn tó mú Yorùbá wá tá a bá kà 1 2 3 ó ti lé ní 10. Bẹ́ẹ̀ni o. Àwa lè rí ẹyọ kan mú. Tá a bá dẹ̀ fẹ́ sọ problem ta ní nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká kọ́kọ́ wo ibi tá a ti wá. Ẹ fẹ́ gbà pé Lárúbáwá ni Yorùbá ti wá. Ẹ dẹ̀ fẹ́ kọ̀ ẹ gbà ni.
tẹ́rí pé àwọn ará Ìjẹ̀bú ti sọ pé Sudan làwọn ti wá. àbí o. ó tán àbí ò tán. nígbà tó bá yá àwọn ará Abẹ́òkúta náà àwọn náà ó sọ bí táwọn ti wá. sẹ́yìn Ifẹ̀ Odùduwà yẹn gan báyàn nífẹ̀ẹ́ agboolé tó bá ń fẹ́ ń bẹ́ ń fẹ́ dọ̀la. dáadáa dọ̀la. náà ẹ jẹ́ ká wá ìtàn ká wá dúró lórí ní tá a bá fẹ́ dúró lé lórí. ẹ má jẹ́ káwọn ọmọ tá a bí kan tó máa fẹ́ẹ̀lì Yorùbá torí gbogbo ìtàn tá ẹ̀ ń sọ fún wa nínú Yorùbá yẹn ìṣe failure ni kọ́lọ́run kó ṣàánú fún wa. Ustazjamiu àbúrò ní sí ẹ̀mí ẹ̀ mọ̀ gàṣẹ́ ọ̀pọ̀tọ̀ òní kayín la hawla wala quwwata illa billah. Thank you sir. na Eniola Alao. ẹ káàárọ̀ ẹgúsí àná. tọ́mọ èṣù ní ó dàgbọ́ ọmọ èṣù ní jẹ. ọmọ èṣù ni mí lágbá èṣù bàbá mi èmi gangan lè ṣù. kò sí wàhálà. yẹsà ẹ̀yin ọ̀rọ̀ tí àṣídàdì wa yẹn ti bọ́lẹ̀ ni. ẹ máa sọ ti bọ́lẹ̀. wọ́n ní àti Saudi la ti wá ṣé fámìlì Saudi ni wá ní àbáwá náà ní àbí adáwà ń bẹ lọ́tọ̀. Saudi lòdùà ti wá náà sọ Oòduà ni o. ok mo ti bí wọ́n níran Yorùbá. irọ́ Saudi àwọn báyọ̀ lè fẹ́ náà. ok ìyẹn lọ bẹ́ẹ̀. ànégé náà wọ́n sọ wípé àwọn kan di odò ṣe rí ní ayé ìgbà kan nílẹ̀ Yorùbá wa yìí èèyàn lè bínú wọlé wọ́n lo agbára bó ṣe wù wọ́n lè bínú wọlé kó jẹ́ pé ibi tí wọ́n wọ ilẹ̀ apá ibi táwọn kò mí sẹ́ jáde ń bẹ̀. àwọn tó ń wọnú igi tó ń dágbára wò ń wọnú igi omi lè sẹ́ jáde ń bẹ̀ kò mí ìpókù ẹ̀ kú síbì kan nígbà tó jẹ́ pé ó ti ní nǹkan tó fi máa ń béèrè nǹkan tó ń bá débẹ̀. mo ń bọ̀ sẹ́nìkan lè wọnú igi ni sáwọn fíìmù táwọn wò yẹn. ilé ò sọ̀rọ̀ fíìmù tó ṣùọ̀ ni. báwo ló yẹ ṣùọ̀ o. ẹ̀yin lẹ nígbàgbọ́ nínú nǹkan ilẹ̀ Yorùbá. ọ̀rọ̀ nígbàgbọ́ kọ́ báwo ló yẹ ṣùọ̀ lèmi ń béèrè. ṣé lájọ́ tẹ̀ ń ti wá lẹ́gbàá tẹ̀ ń ti dáyé ní ìṣẹ́gbẹ́ nǹkan tó wọnú igi rí. àbí fíìmù jagunjagun. ogun ẹ wá. jagunjagun tí wọ́n ti dà wọnú igi. ogun ẹ wá. ogun olówó àṣẹ yìí ni lọ́wọ́. kò sóògùn eléyìí tí ò sí. ẹ̀gbọ́n tí mo sọ ìgbà tó wọ́n kó àwọn bàbá yín lẹ́rú gbé làwọn òkú wọn gbà ẹ̀. tó ń kó wọn lẹ́rú. tó ìbò wa kó ogun wọn lẹ́rú gbé làwọn ogun ẹ̀ wà gbà ẹ̀. ṣé gbogbo wọn náà kó lẹ́rú ni gbogbo wa la ṣiṣẹ́ kù lè ní ni. gbogbo àná kó lẹ́rú ẹ̀ tí 400 years náà fi kó alẹ́ 400 years. 400 years náà fi àjẹ́. báwo la ṣe wá ṣẹ́kù dè ní. ṣé wọ́n kó wa lẹ́rú sórí ilẹ̀ wa ni. ẹ̀gbọ́n tàn sọ wọ́n kó wa lẹ́rú sórí ilẹ̀ wa ní sẹ́ẹ̀. wọ́n kó wa lẹ́rú sórí ilẹ̀ wa ń bíbá ẹ̀. bẹ́ẹ̀ ẹgbà tán. irọ́ ni. 100 years. ìyẹn mú ìtàn yẹn wá àwọn wo ló kó wa lórí sórí ilẹ̀ wa ń bíbá ẹ̀. àwọn òyìnbó ẹdun náà o. kí ló ń gbé colonization báwo kí ló ń gbé colonization. ìgbà wo lóyìnbó ìgbà wo lóyìnbó. náà ṣé kí ló ti fọ́ọ̀nù lórí ìtàn kò sí Badagry dàárọ̀ yẹn ni. ẹ̀yin wẹ́n ṣe fẹ́ sọ́kórí ilẹ̀ wa náà kó wa lẹ́rú sí ni mò ń sọ. wọ́n kó àwọn kan lọ wọ́n kó àwa lẹ́rú sí bí yìí náà ṣùgbọ́n àwọn náà control wa. ìgbà wo náà ṣe ń control yín. àní 400 years náà fi jẹ́ Áfíríkà lẹ́rú 400 good years gbogbo ogun yìí wà ń gbà yẹn. bí wọ́n ń kó àwọn èèyàn lọ ní ilé ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ tú dáadáa ẹni wọ́n kó wa lẹ́rú sórí rẹ̀ wá. ọmọ yóò mọ ọkọ tó sọ láti ẹgbẹ́ ọmọ ọkọ tó sọ tí mo sọ rẹ̀ ṣẹ́rí tó máa pè kẹ́yọ̀ kí náà pè colonization kọ́ colonize wa kí ni ìtumọ̀ ẹ̀. ìgbà wo náà ṣe colonize wa now ẹ̀ sọ̀rọ̀ 400 years back. a ní ìgbà wo ni ìgbà wo ni ìgbà wo ni ìgbà wo ni. ìgbà wo lòyìnbó ṣe colonize wa. ìgbà wo ni. ṣé colonization wa ṣe lọ́tún tó 100 years ni. ẹ̀dẹ̀ tún rẹ́rìn-ín. ọ̀sẹ̀ ìwọ̀n kàwé ni. kì í sọ̀rọ̀ nínú ọ̀sọ̀rọ̀ independent o colonization. àníṣe even kó jẹ́ ọjọ́ kan kí bó làwọn oògùn yẹn wà tán fi rí wa kó lẹ́rú mà ẹ̀ tán fi colonize wa. ẹ ṣe wọ́n ní tíkú ilé ò bá ti ọjọ́ kan. ẹ ṣe iná mo fẹ́ sọ yìí tíkú ilé ò bá ti pa ni tó di ò lè pa ni. kò sóògùn mọ́ nìyẹn. irọ́ oògùn wà tí ò bá sí sọ́pọ́ọ̀tì àwọn bàbá yìí pẹ̀lú wọn kò sí nǹkan tán lè rí ṣe. bàbá wo pẹ̀lú wọn o. ó láwọn kan tó yẹ pé ẹ mọ̀
kó tó di pé ẹ̀yin lẹ lóní ìkónilẹ́rú bẹ́ẹ̀ ni ìkónilẹ́rú náà la máa pè é bọ̀ àwọn òyìnbó tó wá ń gbà yẹn wọ́n ń ra ẹrú lọ́wọ́ àwọn tó lẹ́rú lọ́wọ́ ń bí ni kò síbi tán ti ajá kí wa pé wọ́n ń kó wa lẹ́rú àwọn èèyàn wa gẹ́gẹ́ ti ní àwọn tán kó lẹ́rú lọ́tọ̀. mo ń bọ̀ sẹ́ ẹrú yẹn ṣé òyìnbó la kó lẹ́rú àbá la kóra lẹ́rú. ṣé bí wọ́n ń jagun láyé ìgbà yẹn náà tán bá lọ sójú ogun wọ́n máa kẹ́rù bọ̀ nílùú mi. ẹ̀gbọ́n tá à ń sọ níbo làwọn oògùn yẹn wà sẹ́ẹ̀ ṣé yóò kó oògùn wọn ní wọn. ṣé kì í ṣe pé oògùn náà fi múra wọn ni ok ẹ máa gbọ́ bí mo ṣe wà bíbá ẹ̀sìn ẹnìkan fẹ́ wá invade bíbá ẹ̀ mọ́ mi lọ́wọ́ yóò kọ́ ọmọ mi yóò kó yàwó mi lọ àbẹ́gbọ́ tó dẹ́ mọ̀ pé mi náà ní nǹkan nulẹ̀ in tó fi lè wíìnì mi ò ju wípé bóyá ó ní nǹkan tó ju ti tèmi lọ. òyìnbó ní tó ju tiwa lọ nìyẹn. ẹ gbọ́ mi yé òyìnbó tó wá kẹ́rù bíbí wọ́n ń rẹrú lọ́wọ́ àwọn bàbá wa ni wọ́n kó wa lẹ́rú. kí ló ń pè ní colonization. oh god. ẹ yẹ túmọ̀ colonization náà. ṣebí lẹ́yìn ìgbà tí ìṣòwò ẹrú lọ nẹ́ẹ̀ṣẹ̀ wa colonize náà. wáyé tí wọ́n ṣe colonize wa pẹ̀lú oògùn ta nílẹ̀ mi ń béèrè. irọ́ colonization tẹ́ ń sọ yìí wọ́n wá colonization tán wá fún kónilẹ́rú bí ìgbà pé a tún fẹ́ lajú yín mọ̀ nígbà tó ti rí àṣírí nǹkan tó wà ńlẹ̀ a fẹ́ lajú yín ju bẹ́ẹ̀ tó ṣe wà lọ ní nǹkan tó. ọmọ èṣù mi ìdàjàre. السلام عليكم. وعليكم السلام. جزاكم الله خيرا حفظكم الله. اللهم مع الشيء كاتب يا علي. امين. اكايوني الجمعه. امين امين. لازم نوصل راديو عبد العزيز. اوكي báwo ni. máìkà dáàdi mo ní bí ìkan lára àwọn tó ń ṣe àwọn yẹn tó wá lè dá mi lóhùn béèrè tó máa dùn mọ́ mi. ìjẹ́ ẹdẹ wà ń bí ìjẹ́ ẹdẹ wà ń bí. nínú ọ̀rọ̀ tí má ní Balinga tó sọ mo mú ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tó sọ kò mọ́ tí mo fẹ́ béèrè. wọ́n ní pé ọya abikini pọ̀ wọ́n pé ó di omi bàtó bínú ó di omi. bẹ́ẹ̀ni. mo fẹ́ bẹ́ẹ̀ ó di odò òde wa ní ìsìn bẹ́ẹ̀ òde làwọn ti mú ẹja láti ta ti ń pọn mi ká ní ṣe gbogbo ẹ̀ nísìn. mo fẹ́ bẹ́ẹ̀ pé kó tó di odò omi wo là ń lò ń gbà yẹn àti pé odò olówó à ń gbà yẹn kó tó di odò. ẹ̀jẹ̀ ẹ̀dẹ̀. ṣé kò wá sómi tó wà ń gbà yẹn. àfihàn kó tó máa dodo kí ló ya. ìbéèrè alákọ̀ọ́kọ́. ẹ bá dáhùn bẹ́ẹ̀ yẹn. ìbéèrè ẹlẹ́kejì òun ni wípé wọ́n ń bọ Ògún wọ́n máa ń fi Ògún wọ́n pe kíníkan ní tàwásùl wípé wọ́n fi ń ṣàtẹ̀gùn lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba tàwásùl àwọn lábá máa ń pè wọ́n fi ṣàtẹ̀gùn sọ́dọ̀ tàwásùl lọ́sọ́dọ̀ èṣù. mo fẹ́ bèèrè pé tó wáyé dáa lóhùn béèrè máa dùn mọ́ mi nínú gan Ògún tó ń bọ ta ló dáa tó bá tilẹ̀ mẹ́rin tó dá Ògún yìí ni màá dùn gan kí ló wá dé àti àwọn tó ṣàwọn yẹn ta ló dá wọn fún ara ṣé Ògún ló dá wọn ni àbí Ọ̀rúnmìlà ló dá wọn àbí Ṣàngó ló dá wọn àbí Ọbàtálá ló dá wọn àwọn Ọbàtálá tá tó wá ń sọ̀rọ̀ pa yìí ta ló dá wọn ṣé wọ́n kọ́ dédé wálé ayé ní gbẹ̀mí wọ́n kọ́ dédé wálé ayé ní àmọ́ ta ló ń fún àwọn lọ́mọ ṣé Ọ̀rúnmìlà ló ń fún ọ lọ́mọ ni àbí ta ló ń fún ọ lọ́mọ káni pé Ọ̀rúnmìlà Ọya ló ń fún ọ lọ́mọ ni yìí wáyé tóun ṣe bímọ tóun ṣe wá fún ọ lọ́mọ ọlọ́ọ̀bàdà nìkan ní kul huwa Allahu ahad Allahu samad so òun náà wọ́n ń bá lọ́wọ́ ṣe wọ́n ṣe musawaba so látàrí wọn ti fi yàrá. àwọn ti gbọ́ ti gbọ́ ẹ̀yìn àwọn ti gbọ́ ẹ̀yìn ìjẹ́jẹ́ ẹ̀ ó kún máìkì yín. ìjẹ́jẹ́. ẹ kú ètò ọ̀rọ̀. ẹ káàárọ̀ ṣé lálẹ́ wà fámìlì ńkọ́. àdúpẹ́ o. lákọ̀ọ́kọ́ mi ṣe ẹni tó máa ń ṣe fídíò ọ̀ tó máa ń ṣe kínní bọ̀ torí títí mo ṣe máa ń wá sí live tí bá ṣe live mo kàn máa ń gbọ́ ní tèmi kí n kàn lọ́n tèmi mi kí n join nǹkan bá mi kí n ṣe ṣe ti yé yín. lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tí ẹni yẹn béèrè mo máa sọ kẹ́yìn sí inú mi dùn wípé àwọn mùsùlùmí iye wọn ṣí ọpọlọ wọn dẹ̀ tún ṣí láti máa ṣe ìbéèrè lórí nǹkan ìṣẹ̀ṣe àti nǹkan àbáláyé àti lórí ọ̀rọ̀ òrìṣà àti lórí ọ̀rọ̀ rírò mọ́lẹ̀ inú mi dùn pé wọ́n ní làákàyè láti sọ pé káwọn ronú pé ọyá wáyé tí káwọn béèrè kọ́ṣọ́ pé ọyá wáyé tí kíní rí báyìí ọyá wáyé tí kíní rí báyìí
ṣùgbọ́n wọn ò ní làákàyè láti lè béèrè inú ìwé tán gbé fún wọn tó máa kà kan pé báwo ni ṣe rí báyìí. ẹ má bínú mo kàn fẹ́ lọ́bẹ̀ ẹ má padà mí ìdúró bẹ̀ mo kàn fẹ́ mú point ẹ má bínú mo ti mọ rúùsì yín mo kàn fẹ́ mo kàn yá bẹ̀ yín. ẹ bá ti máa lo wọn nílà ká gbogbo ẹgbẹ́ ẹ̀ sọ gbogbo èyí ẹ má bínú ẹ mọ̀ pé yà kí n gbọ́n tán àpẹ àwọn èèyàn kí n gbọ́n tán inú ọ̀rọ̀ ń gbà mí. kí ká má fọ̀rọ̀ gùn ni pé wọn kì í lè béèrè ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ títí wọn táwọn gbé dání fúnra wọn ṣó ti yé yín ṣùgbọ́n ọ̀rọ̀ lọ́rọ̀ wọn máa ń fẹ́ ṣe ìbéèrè ìyẹn dúró bẹ́ẹ̀. lákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ tí ẹni yìí kọ́kọ́ sọ nínú ìtẹ́yìn kọ́kọ́ sọ táwọn sọ̀bọ̀ láwọn tẹ̀sọ̀ láàárọ̀ yìí tó rẹ́yìn ẹ̀kọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kó tó di pé tẹ́ni máa sọ kẹ́yìn tí mo sọ kí má bàa gbàgbé. ẹ ní ohun tí a ò fojú rí kò yẹ kó bí nǹkan tá à ń fojú rí. mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ọlọ́run tẹ́ ní ẹ mọ̀ lénìí ṣe fojú rí. a fojú rí bọ̀ kò bí nǹkan fojú rí. ẹ máa gbọ́ mi bọ̀ ẹ gbà á gbọ́ torí pé ẹ fojú rí nǹkan tó dá nǹkan tí ẹ dẹ̀ ń rí. kò dẹ̀ bí ohun tá a fojú rí. yes ẹ̀yin tẹ́ náà nígbàgbọ́ nínú pé ṣé spirit kan lè bí nǹkan kí ẹ dẹ̀ fojú rí ẹ̀ẹ́dẹ̀ rẹ lóun rí ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé spirit lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ rírí ó dẹ̀ ṣe nǹkan tẹ̀lé fojú rí. kò bí nǹkan kan kò bí ìyẹn ní ansa yẹn nìyẹn ẹ ní sùúrù ọláboyún a máa lóyún aláboyún a máa lóyún wọn a máa pààrọ̀ mọ́nú ẹ̀ máa lọ mọ́nú ẹ̀ jáde. ẹ àròyún náà ni. tó ti yé yín. àròyún náà náà. ẹ̀rọyún náà. machine scan ni oyún náà. ẹ máa gbọ́ mi. machine scan ni oyún àjẹ́ ni. mo fẹ́ máa ṣẹ́yìn kan tó jẹ́ kí n máa wá sí láìfù yín ṣẹ́yìn gbọ́ mi sà ṣẹ́yìn kí ni mi kì í ṣe mo fi ọlọ́run búra bọ̀ torí wípé mo rí pé apáti pẹ́ ẹ̀sìn tẹ́ ẹ ṣe mo rí pé ara yín balẹ̀ tó yẹ pé kò sí tí wọ́n máa ń sọ́ọ̀tì náà ẹ máa ń ní àmúmọ́ra ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ máa gbé wá tó jẹ́ mùsùlùmí lọ so kí ni ẹ jẹ́ kí n respect yín lẹ́gbẹ̀ẹ́ kan pé ẹ máa ń fojú fo búngbà mi kí ni ẹ ó jẹ́ kí n lọ́wọ́ fún yín torí kí ni mi kì í ṣe mo fi ọlọ́run bá búra mi kì í join life so ká máa fọ̀rọ̀ gùn ẹni ń béèrè lẹ́ẹ̀kan wípé omi àwọn kan di odò ṣe nígbà tí mo kí fákan fún yín lánàá. wọ́n ní ṣé kò sí odò nígbà táwọn orúmọ ilẹ̀ bọ̀ wá sí ayé ọ̀ṣun tó domi ni. o mò ń sọ fún yín ẹ máa gbọ́ omi ẹ máa gbọ́ omi ni ó sún láyé ká gẹ́gẹ́ bí òye ṣe yá wa lẹ́sẹ̀ fa tí fàfi wọ̀n wá táwa ṣe jọ mọ́nu fa pé àwa ṣe kẹ́kọ̀ọ́ fa ó jẹ́ pé wá pé omi nílé ayé ṣó ti yé yín so ìgbà táwọn rúmọ̀lẹ́dẹ́ ń rọ̀bọ̀ wá wọn mọ́ṣun ọ̀ṣun ò tẹ̀lé wọn yọ ọ̀ṣun sẹ́gbẹ́ kan gẹ́gẹ́ Fátímù kẹfìn náà mo sọ fún yẹn yọ ọ̀ṣun ò tẹ̀lé wọn àwọn ti wà wọ́n ti rọ̀ sílé ayé wọ́n ti tẹ̀dó Fátímù kì í fẹ́ ẹ̀mọ̀kẹ́ máa rántí ẹnu ní ẹ̀kan lára mi ẹlẹ́sìn ògbè ló wà. ẹ máa gbọ́ mi ẹ̀rọ tí bẹ́ẹ̀ kan wà tó jẹ́ pé oníṣẹ̀ṣẹ̀ náà lòun náà ní ìgbà ẹ̀ ẹ máa gbọ́ ẹ̀pẹ́ kan náà wà nínú ìgbà tó jẹ́ pé oníṣẹ̀ṣẹ̀ ń gbà yẹn lánàá tó sọ pé tọrọ yẹn ò yé tó sọ pé adéfá fún mo dárúkọ adó pé ṣé adó ti wà mo dárúkọ adó ọ̀ṣun tó dé tó kí mo ti bọ́lẹ̀ mi lè fún lẹ́sìn ẹ̀ torí kò yé ṣé rí àwọn yẹn ti wáyé àwọn yẹn ti wá òun náà mo sọ fún yín àwọn yẹn ti wá sílé ayé wọ́n ti ṣẹ̀mí wọ́n ti ń gbé ọ̀ṣun òsí pẹ̀lú wọn so nígbà tí wọ́n á gbìyànjú àti máa ṣe àwọn nǹkan yẹn ò wá jọ bí kéèyàn gbin nǹkan kó máa wù kéèyàn ṣe nǹkan àwọn adáfá yẹn so Ifá yẹn ló wá ń sọ fún wọn pé wọn ò pé èèyàn báyìí yóò sí láàárín wọn ò fi mọ̀ jẹ́ tọ̀ṣun so ìgbà yẹn lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ fi tọ̀ṣun ṣe òun fi sọ pé a ti fìmọ̀ jẹ́ tiẹ̀ òye ya pé nímọ̀ àwọn tí ń gbé kọ́ṣù tó padà bá wọn pé ọṣọ àfitọ̀ṣun ṣe. wọ́n ti dá gbogbo àwọn ìlú yẹn lẹ̀. ìkún wọn bẹ̀sẹ̀ wọn. èjì ẹdẹ má bínú ẹjọ́. yes àwọn yẹn ti wà lórí ilẹ̀ wọ́n ti wáyé so ọ̀tún tó dé ẹ̀ tí kọ̀rọ̀ bíbẹ̀. ẹ má kọ̀rọ̀ sí ibẹ̀ mi ò fẹ́ tó bá kẹ́kẹ́ máa ágìw ní kí n bọ́lẹ̀ mi ìfẹ́ ẹ̀ẹ́dísìn mi ìfẹ́ ágìmẹ̀ntì. so èyí tí yẹn béèrè ṣó ti yé yín omi nílé ayé tí rí ọjọ́ kó yọ pé táwọn rúmọ̀lẹ́ tó fẹ́ rọ̀ wá sílé ayé ló di pé wọ́n lẹ́sẹ̀ fà tó yẹ pé ìyẹ̀ ọ̀pẹ kì í ṣe ìyẹ̀pẹ̀ gan-an pé ìyẹ̀ ní ìyẹ̀ rósùn ọ̀tọ̀ ìyẹ̀ ọ̀pẹ ìyẹ̀ ọ̀pẹ tó ná dà sórí ilẹ̀ tó ná dà sórí omi lọ́fi kọ́ tó pọ́n tẹ̀lẹ̀ tó fi kọ́ àwọn títí táwọn fi délé ayé omi ti wà ọ̀ṣun ọ̀tọ̀ lọ́ṣun rúmọ̀lẹ́ lọ́ṣun
ṣó ti yẹ yín àwọn odò ọba àtẹ náà àwọn kọ̀ọ̀kan ń dì yẹn mo sọ kọ̀ọ̀kan fún yín lánàá pé òòṣà yàtọ̀ sí irúmọlẹ̀ àwọn kan wà wọ́n wá agbára irú bẹ́ẹ̀ ṣe wà ẹ́ sìn ayé tá a ṣe ń gbé yìí àwọn kan wà bíi tiyín báyìí tó ń ní agbára bíi tiyín báyìí tó ń dẹ̀ ṣe gànàgànà tó ń ṣàgídí tó ń dẹ̀ ní nǹkan tó ń jẹ́ lọ́wọ́ tó ń wá ṣèlérí débẹ̀ ṣó ti yẹ yín so àwọn yẹn la máa pè lóòṣà tó pé àwọn yẹn fi agbára wọ́n fi ṣe nǹkan wọ́n fi wá nǹkan ẹlòmínà dodo ẹlòmínà di nǹkan míì ẹlòmínà dáadáa ó wà bẹ́ẹ̀ ṣó ti yẹ kí yàn ṣe irúmọlẹ̀ tó pò ṣàlà wọn ṣó ti yé yín òòṣà ni wọn tọpọn dẹ di àwọn kan tó máa ní nǹkan bínú ó di irú Lísàbí sẹgbọn ẹ sọ sórí Lísàbí so àwọn olùbòmínà oníkálukú bẹ́ẹ̀ Ọ̀ṣun ló dì í omi yẹn. pé ṣọ́ọ̀ṣù ló di. àgbẹ̀ṣe kò sómi yẹn ń bẹ̀ tẹ́lẹ̀. mo sọ fún yín pé ẹ máa gbọ́ mo sọ fún yín pé gbogbo wọn ló ní símbọ̀ tiwọn ṣó ti yé yín. ẹ báwo wá ní ṣe di obìnrin ṣe di Ọ̀ṣun ṣóun ṣé odò yẹn ló dì ní àbódò yẹn ti wà ń bẹ kóhun tó dé àbódò yẹn lòun náà ń bọ obì tí mo ń bọ yìí o mo ń bọ ẹ má bínú bọ ẹ jẹ́ mú àpẹẹrẹ tẹ mú alá níjẹta wa ṣe à pé Ògún irin ló máa fi ń ṣe agbára tó wà láyé ó fi irin ṣe símbọ̀ bẹ́ẹ̀ ṣe wí èṣù òkò ló máa ń lò gbà tó wà láyé ó fi òkúta ṣe símbọ̀ wọ́n ní ṣé Ọ̀ṣun yẹn ó di odò ni àbó ń bọ odò àbó fòlò ṣe símbọ̀ nǹkan béèrè gan nìyẹn o. odò ní símbọ̀ tiẹ̀. tóun ló di odò yẹn. odò ní símbọ̀ omi mo sọ̀rọ̀ kan lẹ́kan mo ní omi ní símbọ̀ tiẹ̀ nígbà táwọn orúmọlẹ̀ yẹn ti wà láyé tí wọ́n ń gbin nǹkan tí kò wù tí wọ́n ń ṣe nǹkan tí kò jọ ṣó ti yé yẹn wá da Ifá ní Ifá fi wá kàn pé èèyàn bàbá yóò sí lára wọn ṣó ti yé yín èèyàn bàbá yóò sí lára yín. ẹ tí gẹ̀ẹ́sì tá lọ Ọ̀ṣun tó ń bọ lóṣogbo yẹn sẹ́ ṣé ẹni tó ń jẹ́ Ọ̀ṣun yẹn gangan tó rọ̀ wá yẹn bẹ́ẹ̀ ṣe wí ṣé òun ló di odò yẹn àbódò yẹn ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ báwo ló ṣe wá jẹ́ símbọ̀ tiẹ̀. ṣàgbé mò ń sọ ọ́ sí pé ṣẹ́rí omi is omi ṣó ti yé yín agbára tó mi ní ó pọ̀ ṣó ti yé yín ṣẹ́rí ẹ̀rí pé ó lójú omi tẹ máa rí bẹ́ẹ̀ yẹn tó kọ́ lọ́ọ̀dì bẹ́ẹ̀ yẹn tí ẹ̀ máa mu tí yóò ní káìsàn bọ̀ kì í ṣe irú omi tiẹ̀ yẹn ẹ̀ lè mu yẹn kẹ́ káìsàn. wọ́n ń káìsàn dáadáa o Ọ̀ṣun Òṣogbo tó ń fọ ọmọ káìsàn àwa mú àfi ń tọ́jú àwọn èèyàn àwọn olóńkáìsàn nínú odò Ọ̀ṣun tó máa mú omi Ọ̀ṣun yẹn tó máa káìsàn omi Ọ̀ṣun. tódò bá ń ṣàn kò ń sábà ní ẹ̀gbin nínú tó bá ń ṣàn káàkiri gbogbo odò ni o Ọ̀ṣun ní kọ́kọ́ o gbogbo odò ni gbogbo odò tó bá ti ń ṣàn gbogbo ìsàlẹ̀ yóò máa lọ sílẹ̀ ó ń ṣàn pẹ̀lú mi sàn kọ́lọ̀ tiẹ̀ tó fi ń pẹ̀lú agbolódò kọ́lọ̀ tiẹ̀ yẹn inú àgbàlẹ̀ ti máa rí ẹ lè bu omi àgbàrá kẹ bu omi Ọ̀ṣun kẹ wá mú méjì kẹ má rí yàtọ̀ méjì tẹ bá mú omi àgbàrá ikú ni àrùn ni ẹ lè mú omi Ọ̀ṣun pẹ̀lú kọ́lọ̀ yẹn kẹ ní kò fẹ́ ṣe yín. irọ́ ok ẹ má ṣèjà lọ bẹ̀ yẹn ní tí mo sọ ni pé ṣé n tí ò tí ì yé wa tá a fẹ́ béèrè ń sìn n tẹ́ ẹ̀ sọ fún wa ni pé Ọ̀ṣun yẹn kọ́ ló di odò yẹn. wọ́n ilé ayé ta ẹ máa gbọ́ mi ẹ jẹ́ musa pukọ wa àti ìlọsọ́dọ̀ ọ̀ya o táwọn orúmọ ẹ máa gbọ́ ẹ jẹ́ musa pukọ wa ṣe nísìn gẹ́gẹ́ bí Ifá ṣe wà ṣàpé kò sẹ́ni tó rí but ikin ọ̀pẹ tó ń so ikin yẹn ṣàpé kò sí láyé nígbà tán délé ayé àwọn ọlọ́mọ wọn ṣe bí wọ́n ṣe fi dáhùn kíní yẹn wù tí wọ́n fi mọ̀ pé eléyìí agbára tó ń lè máa rè fún ọ ibi ilẹ̀ tí a máa rí kíní lò fi ṣiṣẹ́ fáwọn ọmọ aráyé tó máa bẹ̀rẹ̀ sí ní lò tá a bá lọ tán so àwọn nǹkan yẹn ò sí láyé nígbà táwọn ọmọ adé láyé omi ló gba gbogbo everywhere so ti yẹ yín ọgbọ́n àtagbára tí wọ́n tó ní ìdùnmọ̀rè fún wọn àwọn fi ṣe because ọ̀pẹ ò sí láyé nígbà tí wọ́n dé láyé gbà tán dé láyé àwọn ọlọ́mọ agbára àti àṣẹ tán lò tó ti yé yín tó fi jẹ́ kẹ́ mọ̀ pé ọ̀pẹ yìí o lè máa kó ìkínfà lórí ẹ̀ o kì í ṣe ti elépo ó yàtọ̀ sí tepo ọ̀tọ̀ ní tiẹ̀ ọ̀tọ̀. ọ̀pẹ tó ń kó kínfà lórí ẹ̀ kò sí láyé kán tó dé. omi ni gbogbo ilé ayé náà ṣe bá gbára tó lòun fún wọn làwọn fi ṣe mú sọ̀tì. ẹ tí torí wọn náà ti pé o ẹ tí dáhùn béèrè yẹn o kó tó dọ̀la. ẹ béèrè. ìbéèrè tó ń béèrè ni pé ìtẹ́mi náà dẹ̀ ń béèrè ni pé ṣé ẹ sọ pé gbogbo odò ti wà láyé
káwọn onímọ̀lẹ̀ tó dé fine no problem àti fún ẹ̀yẹ. gbogbo kan ló wà láyé omi ni mo pè fún yín omi ló gbalẹ̀ ayé. náà ń pè lódò odò àtomi kan náà ni omi tó bá pọ̀ náà ń pè lódò èyí tó bá kéré náà ń pè lómi now tí wọ́n sọ ni pé nísìn a ní Ọ̀ṣun wáyé tó ń ṣe ń pe Ọ̀ṣun Òṣogbo ní Ọ̀ṣun Òṣogbo ṣóun ló di odò yín gẹ́gẹ́ bí ìtàn ká gbọ́ wọn lọ́ṣun ló di odò wà tó bínú ló di odò Ọ̀ṣun nítorí sọ wọn ń sìn pé òun kọ́ ló dodò báwo ló ṣe wá jẹ́ símbọ̀ ẹ̀ ní Ọ̀ṣun. ẹ máa gbọ́ mi mo ti sọ fún yín sìn mo fi kí n fájúwe fún yín sí pé nǹkan báyìí yóò sì ń bẹ̀ omi ló wà bàtà àwọn pípé dé àwọn ọlọ́ṣẹ́ àtúnṣe gbogbo nǹkan tó ń ṣe tó fi jẹ́ pé lè mọ̀ pé agbára tí mò ń lò látàrẹ̀ eléyìí tó wà yìí ó máa ṣiṣẹ́ òun náà ní tọ̀sùn yẹn náà. báwo tó ṣe ń ṣe wá rí. òun náà ní tọ̀sùn yẹn náà so omi lágbára ti tiẹ̀ náà tó ti yẹ nígbà tó wà láyé omi ló fi ń ṣe ìwòsàn fún àwọn ọmọ aráyé fáwọn èèyàn omi ló fi ń ṣe ìwòsàn omi ni ìwòsàn ti tiẹ̀. ìṣòro ló di omi yẹn. ló di odò Ọ̀ṣun-Òṣogbo. ṣẹ́rí irú ọ̀rọ̀ tẹ́ sọ́mbẹ̀ yẹn mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé agbára tóun lò omi ni so òun ló ṣe àtọ̀nà ọbẹ̀ yẹn fún àwọn èèyàn jẹ́ kí mọ̀ pé àti ibi báyìí o ẹ ti máa pàdé mi ẹ ti máa bá mi sọ̀rọ̀ nǹkan tí a bá fẹ́ látara mi látọwọ́ mi láti ibi báyìí ẹ máa rí. ẹ tí ì dáhùn alaikum ya ustaz. wọ́n ti dá lóhùn béèrè yẹn sẹ́ ẹ fàájọ́ sì ẹ sọ̀rọ̀ náà wọ́n ì dáhùn béèrè. ok ẹ tún sọ. ní tẹ́mi kan fẹ́ béèrè náà ni pé mo fẹ́ kán dá wa lóhùn kán fún wa ní answer straight forward ṣé Ọ̀ṣun ló di omi ni àbí òótọ́ ló di omi yẹn kàn jẹ́ símbò rẹ̀ ni o ẹ dá wa lóhùn. omi ti wà kọ́sùn wọn tó débẹ̀. omi ti wà láyé omi ló kọ́ba everywhere. ó fi ẹ̀ pé Ọ̀ṣun kọ́ ló domi. àwọn ló wà lọ agbára àti àṣẹ wọn fi create everything. ẹ máa gbọ́ mi. níta fẹ́ gbọ́ nù. ọ̀rọ̀ tí ò fa argument ni mo sọ fún yín pé omi ló cover everywhere tẹ́lẹ̀ ìgbà táwọn olùmọ̀lẹ̀ yìí dé àwọn lọ create everything náà ṣe nǹkan tó kù fúnra wọn. tẹ̀gẹ́ ti yìn ẹ tuntun dọ̀rọ̀ ẹ padà sẹ́yìn o ṣé Ọ̀ṣun ló kírètì omi yẹn lẹ́ ń sọ ni àbí omi yẹn ti wà ń bẹ̀ kóhun tó dé. mo ń sọ fún yín pé omi ti wà tó ti yé yín omi ló káàkiri àgbáyé ìgbà táwọn olùmọ̀lẹ̀ rọ̀ dé àwọn ọlọ́ṣẹ́ ó dàbí kékeré ralẹ̀ ó dàbí bẹ́ẹ̀ ṣe wà ní kékeré ralẹ̀ ẹ wá jẹ́ pé bó ṣe wà kò láìpẹ́ tó ẹ̀yin lè máa fọwọ́ ara yín mọ̀ pé agbára tẹ ní bóyá kẹ́ tó kọ́lé bóyá lẹ́yìn o bóyá bìkan bí ra ni bí nǹkan ẹ̀yin lè máa fẹ́ máa ṣe pé ebi yòó mi máa ṣe bí rìn ó gbúdọ̀ le ó ti yé yín àwọn ló ṣe àtúnṣe lórí ilẹ̀ yẹn tó fi di pé oníkàkú wa ń lo agbára tó ní gẹ́gẹ́ bí símbọ̀ pé ok tó ti yé yín oníkàkú wa lo agbára tó ní. èjì ẹdẹ in one word péré tí a máa lọ sìn in one word Ọ̀ṣun kọ́ ló di odò Ọ̀ṣun. bẹ́ẹ̀ náà òun ló fi ọ̀nà mọ̀ wọ́n pé ebi lẹ ti máa bá mi pàdé. ẹ gẹ́ẹ̀tì o ẹ ṣe ń dọ́jì ìbéèrè yẹn sẹ́. mi ò dọ́jì ìbéèrè ẹ máa gbọ́ mi ṣẹ́rí inú Ọ̀ṣun inú odò Ọ̀ṣun yẹn. Ọ̀ṣun kọ́ ló di odò yẹn period. ẹ máa gbọ́ nǹkan tí mo sọ fún ẹ ní Yorùbá. ẹ máa gbọ́ ohun tẹ́yìn béèrè yẹn ó ní ọ̀nà ṣe rí èèyàn tó ẹ̀yin tẹ́ la ọ̀nà kan sílẹ̀ tẹ́ fi wọ̀n èèyàn kan pé ok mo sọ fún yín pé omi ló káàkiri àgbà ní ayé pàtàkùn pé ìwádìí ilé ayé nǹkan kó wá create nǹkan ẹ̀. ẹnà ọ̀tá ní pé ṣọ́ọ̀ṣì ló create odò yẹn. ẹ máa gbọ́ ọ̀tá tó ń bẹ nínú omi Ọ̀ṣun ó yàtọ̀ sí omi odò tó kàn ń ṣàn mí. òun tẹ̀ ń sọ yìí ẹ tí lọ straight. òun ló create ibẹ̀ yẹn fáwọn èèyàn. òun ló create odò yẹn. ẹ máa bá mi pàdé mi báyìí. òun ló create odò yẹn. òun ló jẹ́ bẹ́ẹ̀ ni òun sì ń bọ̀ tiẹ̀ òun ló jẹ́ kó mọ̀ kẹ́ bí báyìí o tàbá pè má dá yín lóhùn bí. ẹ gẹ́ẹ̀tì mi kì í ṣe pé òun ló di odò yẹn. bí àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń dá wọn lóhùn látara òkúta yẹn. ẹ gẹ́ẹ̀tì mi o kì í ṣe pé òun ló di odò yẹn. Ustaz amalekun. mo ti sọ wọ́n gẹ̀ẹ́tì yín wọ́n gẹ̀ẹ́tì yín wọ́n fẹ́ lámọ́lẹ̀ fún yín ni wọ́n fẹ́ lámọ́lẹ̀ yín ni. fẹ́ kí n sọ wọ́n fẹ́ lámọ́lẹ̀ ni ìròrí tí yín lẹ́yìn fẹ́ kí n sọ. ìròrí kó ohun tá a wọlé ní skul wa tá a ń ṣe Yorùbá nìyẹn o. ẹ máa gbọ́ mi mo ti sọ fún yín point first question first answer pé omi ló káàkiri ayé
àkọ́kọ́ yẹn ti gbọ́ nìyẹn pé omi ní gbogbo ayé. Àwọn dádì wa èjì ẹ̀dẹ́ Ustaz ẹni sùúrù náà dádì wa èjì ẹ̀dẹ́ ẹ̀jẹ̀ má bínú dádì wa èjì ẹ̀dẹ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ dádì wa èjì ẹ̀dẹ́ ṣé ẹ lọ sí skul ṣé ẹ lọ skul. Àwọn lọ skul náà. Mi ò lọ. Ẹ má bínú béèrè yẹn wọ́n lọ skul wọ́n lọ. Ẹ lọ. Mi ò lọ. Wọ́n lọ skul. Irọ́ ó ní tí mo fẹ́ ló tẹ̀ pé ẹ mọ̀ pé ìgbà tí mo bí wọ́n lè béèrè tí wọ́n lọ skul sí ẹ máa gbà ẹ rí i pé wọ́n dà ń pé mi ò lọ ṣe é pé ìgbà tẹ́ ẹ dá wa lóhùn sí kì í ṣe pé ẹ̀ṣẹ̀ wa ń pẹ́ ọ̀rọ̀ sọ ẹ dá wa lóhùn straight pé mi ò lọ. Ọ̀pọ̀lọpọ̀ níjọba àfa Johnson. Torí pé mi ò ń ṣe ẹni tẹ́ máa pọ̀ sí mi ò ń ṣe àròkù. Ṣọ́ọ̀ṣùn ló di omi àbó ńkọ́ ṣọ́ọ̀ṣùn ló di omi. Mò ń sọ fún yín pé òun ló fi àyè ibẹ̀ yẹn òun ló ṣe àyè ibẹ̀ yẹn lẹ̀ fáwọn ọmọ yìí kọ́ máa wá. Mò ń sọ fún pé omi ló gbalé ayé. Mò ń jẹ́ pé omi ló gbalé ayé. Ṣùgbọ́n pé nígbà tó ń nágbára gbàtọ́ délé ayé oníkàkú wá kéré kan tiẹ̀. Èjẹ́dẹ́ gbogbo àmì yìí gan. Ìtẹ́sọ̀ fún Ansin ni pé Ọ̀ṣun kọ́ ló di odò Ọ̀ṣun period. Tèmi sọ fún yín kọ́ nìyẹn. Mo sọ ẹ máa gbọ́ mi. Kí ni wọ́n sọ fún àpò yìí wà? Ilé ayé omi ẹni sùúrù mo ní omi ní gbogbo ilé ayé. Wọ́n ti ń lọ wọ́n náà. Àwọn pípẹ́ tó dẹ̀ ń bọ̀ oníkálukú wọ́n dẹ̀ ní agbára kankan tó ń gbé wálé ayé. So nǹkan tó ń dorí ilẹ̀ yẹn oníkálukú wá create agbára àti àṣẹ títí ẹ̀ nígbà ilé ayé. Ìjẹ́jẹ́ ẹ̀wọ̀ ẹ ṣeun aago 1 hour ti pé mi fẹ́ kọjá 1 hour. Ìrọ̀yọ̀ torí àtúnjáde yìí tó wáyé lọ́la pẹ̀lú ògo Ọlọ́run. Máa pàyẹ́ lágbára Ọlọ́run. Èmi náà láìkì yín bá ẹ̀kọ́ àtẹ̀dáǹsì. ara yín balẹ̀ dáadáa mo láìkì yín. Ọlọ́run pẹ̀lú yín. Bá Johnson ẹ̀ṣẹ̀un ẹ̀jìnà agbájé ẹ̀sàkùnmọ̀ ọ̀ká ìlágbádọ́ àbí ẹ̀ṣẹ̀un. Ó dọ̀la. Ustaz. Yà. Okay, ọlá àbí. Ọlá. 11 náà àbí 12. 11. Ó ti dáhùn question òun sẹ́yìn.